ó ga ọ àwọn ọmọ onímọ́tò tún ti gbé tuntun dé o Àbọ̀lọ́rẹ́ tún ti jáde láti wá tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ láàrin àwọn onímọ́tò àti àwọn ọlọ́kadà. Ó ní Tàfàṣégò tán gbé wáyé ó ní ṣẹ̀bẹ́ lẹ́yìn ní MC Olúọmọ ò dá MC Olúọmọ ò dá. Ó ní òkè ìwọ tó wá dá báyìí àwọn fẹ́ tú gbogbo àṣírí ẹ̀ síta pátápátá. Lára ẹ̀ náà ló ti ní Tàfàṣégò ó fi 350 million ó fi ṣe Christmas. Ṣé ìlú Nàìjíríà ta wà inú àbí ìlú bòmí? Ìjọba Tinubu well kò sí ní ta máa sọ sí ẹja gbẹ́kùnrin àlàyé lẹ́nu Àbọ̀lọ́rẹ́ ó ṣe tú gbogbo àṣírí àwọn onímọ́tò because ó ní nísìnyí wọ́n ti wá pè wọ́n sí Arise TV pé Arise TV nísìnyí lòun ti fẹ́ lọ bẹ́ spíkà gbogbo iye owó tó ń wọlé sọ́wọ́ àwọn onímọ́tò iye bó ṣe ń run owó òlu anyhow gbogbo ẹ̀ náà lè máa gbọ́ ó dẹ̀ máa sọ gbogbo ẹ̀ nínú fọ́nrán yìí. Please don't forget to subscribe, like and share. This is DigiNaija TV. Torí pé ọ̀rọ̀ yìí àwọn tó lọ gba judgement wá wọ́n lọ gba judgement wá látọwọ́ ìjọba lórí NURTW láti pé àwọn dá dúró TUC làwọn àwọn affiliate mọ́ yín ni ọ̀rọ̀ tó yẹ kẹ́ pè kẹ́ jókòó má yẹ kí ṣẹ́rí má miss episode kankan lórí episode yìí máa bọ̀ tó bá di 10 PM Nigerian time episode by episode ni bá ń pe gbogbo àwọn onímàrúwá àtàwọn NURTW tó nílà àkáì kọ́ máa bọ̀ wá gbọ́ mi tó bá di lálẹ́ a tún máa ṣe another 1 hour show mi lénìí back to back lájọ máa fúnra wa. Now jẹ́ kí wá sọ kíní kan fún yín tó tó di pé mo lọ bẹ̀ mo fàsìkò yìí bẹ̀ ẹ̀yin èèyàn mi nínú ẹ̀yin tẹ́ máa ń dì mí lọ́wọ́ mú mo fàsìkò yìí bẹ̀ Akeem no case kò sí tó bá pè mí mi ní gbé kọ́ọ̀lù ẹ̀ cause ó wà náà ó máa pè mí láàárọ̀ ó máa pè mí lọ́sàn ó máa pè mí lálẹ́ àìrọ̀ fi Ṣégò lẹ̀ kíní kan ìgbà kan kíní kan ó máa dì mí mú Mewuru Jimoh ìwọ náà máa pè mí ó máa dì mí lọ́wọ́ mú legacy ó ti tó má sọ̀rọ̀ àjọ wà ní àjọ lẹ̀ ní ó yẹ ká lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ máa ń gbọ́ sí yín lẹ́nu bọ̀ lọ́wọ́ ẹ̀yin náà dẹ̀ ń rí kò sígbà tá máa ní kẹ́mi má sọ̀rọ̀ bẹ̀tẹ̀ máa rí àwọn ọmọọṣẹ́ tiwọn wọ́n máa update oríṣiríṣi wọ́n máa bú Olúọmọ wọ́n máa ṣépè fún wọ́n máa sọ̀sọ́kúsọ òun ò lè kọ́ọ̀bù àwọn títí ẹ̀ kọ́ máa bú Olúọmọ mọ́ then kí n dáhùn nínú gbogbo àwọn ewúrẹ́ tó jáde yẹn jẹ́ ń fún wọn ní question méjì kí n kó sí wọn lẹ́nu padà wọ́n ní Olúọmọ online president ni tó Olúọmọ bá jẹ́ online president definitely chairman ti yín náà online chairman ni torí pé ta ló inaugurate chairman yín níbẹ̀ yẹn ta ló inaugurate chairman yín lẹ́kọ̀ọ́ definitely Olúọmọ ni so ṣe ti rí pé ẹ̀mọ̀ nǹkan tẹ́ ń sọ ẹ kọ́kọ́ kó ẹ̀jẹ̀ number 1 number 2 national ticket tẹ́ ń ta all over Nigeria jẹ́ má ṣe pé Nigeria ní Lagos state national ticket tó ń ta signature ta ló wà bẹ́ẹ̀ ta ló ń sign ni ẹ̀ ṣe bó Olúọmọ yìí náà ni ṣe bí president yìí náà ni why tẹ́ wá ń pè ní online president ṣe ti rí pé ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ ẹ̀ ní làákàyè orí yín dọ́ta orí yín dàrú àwọn tó ń gbọ́ yín mọ̀ pé ẹ̀ ní làákàyè now gbogbo ọ̀rọ̀ tẹ́ wá jáde tẹ́ ń sọ pass bá yín sọ̀rọ̀ pass alọ́rọ̀ present là ń bá yín sọ kí ló ń ṣẹlẹ̀ ṣebí ìjọba àná kíníkan mi ń bá yín sọ̀rọ̀ pass àní president báwo lẹ ṣe ń lò jọba tiyín báwo lẹ ṣe ń ṣèjọba tiyín báwo lẹ ṣe ń ṣe òun ni kẹ́ sọ fún wa kẹ́ sọ àwọn nǹkan tẹ́ ń ṣe àti báwo lẹ ṣe ń ṣe sórí ọ̀gá yín ó máa ṣíìdì ara ẹ̀ jáde kó tó fi lẹ̀ ti rè mú tí mo ti fẹ́ lọ grant tí mo lọ grant interview ní Arise TV ẹ̀rí pé ayé yín ẹ ti kóra yín síta mo máa sọ iye tí Márúwá ń pa sínú National Union mo máa sọ iye tí National Union ń pa lójúmọ́ mo máa sọ iye tó ọlọ́kadà ń pa lójúmọ́ mo máa sọ iye tó wọ state council yín lójúmọ́ mo máa sọ níwọ̀nba bẹ́ẹ̀ ṣe náwó o máa wá fún wa bóyá ọ̀gá yín máa wá give accountability àbí kò ní give ẹ̀ ká máa wò ṣe bẹ́ẹ̀ lè fẹ́ gbéra yín síta o ò lè maintain peace o ò lè sorry for now nísìnyí báyìí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ jà ni gbogbo ìta àṣẹ tẹ́tẹ́lẹ̀ yẹn àìtí ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ jà ni ṣọ́bọ̀ ọ̀nà èrú ni báwo ni wọ́n náà ṣe mo sọ kíní kan fẹ́ nìkan àti ẹjọ́ ń sọ mo ní tọ́ba wà nínú ẹ̀ tó jẹ́ kí ṣàmánù yín jókòó lé ní torí pé tọ́ba ló ra player tọ́ba ló canvas àwọn player fún yín tí ò bá sí tọ́ba ni ó lè má jókòó sí ibi tó jókòó sí yẹn tọ́ba gọ́gọ́ ìṣe machinery ló jẹ́ fọ́gà òun gọ́gọ́ mi ń fẹ́ sọ̀rọ̀ mo máa ń kó lórí ọ̀rọ̀ yẹn but I have to say the truth lẹ́ni níwọ̀nba kékeré níwọ̀nba kíkọ sọ torí pé àjọ wà ní kíkọ sọ fún nínú àwọn tó yẹ kẹ́ jẹ lọ tọ́ba wà nú ẹ̀ tọ́ba gangan
machinery yìí tóun náà dé ok mo wá di ọ̀gá yín tó bá bí ọ̀gá yín dá ẹ má ra national ticket l'Abuja mọ́ ẹ má ra ticket mọ́ mo tẹ̀ fẹ́ di ẹ tó bá jẹ́ pé okoko ògbò kan tó bá jẹ́ pé bó ṣe tó náà ló ṣe máa ń pera ẹ má ra ticket l'Abuja mọ́ sọ pé ó ra ticket mọ́ àbí kó wọ́n sọ pé ó dà mí ò já national ticket mọ́ jẹ́ ń di ẹ tó bá jẹ́ jọ́ ọmọ ọkọ ní ẹ jẹ́ ń di ẹ pé má já national ticket mọ́ káwá wò pé bóyá gba ẹ máa mọ̀ pé yes ó lẹ́nu ọ̀gá ni ẹ má ra ticket l'Abuja mọ́ má já national ticket mọ́ mo fẹ́ mọ̀ bóyá ọ̀gá mo fẹ́ mọ̀ bóyá ọmọ ọkọ ni ẹ tó bá jẹ́ pé ọmọ ọkọ ni ẹ sọ fún wọn pé Lagos State ò já national ticket mọ́ kó lọ já ticket tiẹ̀ lẹ̀ lọ́tọ̀ kí wọ́n mọ̀ bóyá o lágbára bó lágbára nǹkan tó tó ló ń pera ẹ nàún nǹkan tó tó òun ló ń pera ẹ ẹ sọ pé nìkan náwó ìwọ iléyá last year olóò pẹran ọdún owó tó fi pẹran ọdún tó lóò fi ṣe léyá ó fi 350 million ló fi paléyà last year ilé ló máa fi paléyà this year ṣe Ànábì Muhammad sọ̀kalẹ̀ ni àbí wọ́n jẹ́ family Uthman àbí wọ́n jẹ́ family Sayyidina Ali tó fi 350 million owó union paléyà ẹ̀dẹ̀ ń bú ẹnìkan ẹ máa gbọ́ wíníwíní tó bá di 10 PM Nigerian time má miss episode kọ́kọ́ tó máa bá mi pàdé ẹ̀yin lè fẹ́ ṣìdí Arise máa ṣìdí yín sí Arise TV máa ṣìdí yín sí gbogbo Nàìjíríà àwọn yẹn máa mọ̀ pé ẹran lásán ni ṣé ẹ̀yin lè fẹ́ ṣìdí Arise síta ṣebí o fẹ́ peace ṣebí o fẹ́ wàhálà ṣebí wọ́n máa fẹ́ káwọn yẹn kọ́kọ́ máa jáde social media kọ́ máa sọ̀rọ̀ ṣebí nǹkan tó fẹ́ nìyẹn a máa fún yín back to back meet me 10 PM Nigerian time wàá ríran wò.